dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń wà káàkiri orílẹ̀-èdè àgbáyé akínkàbọ̀ sórí àkọjá ewé ètò tá a pè ní obìnrin rere ìyá rere. Obìnrin rere náà ni yóò di ìyá rere. Ìyá rere ni ó bí ọmọ rere. Àwọn ọmọ rere ni ó tò ẹbí, ni wọn yóò tò àwùjọ, ni wọn yóò tò ìlú, ni wọn yóò tò ilẹ̀ Nàìjíríà. Àwọn ọmọ rere náà ní orílẹ̀-èdè àgbáyé, torí pé Yorùbá bọ̀ wọ́n ní bọ́mọ òjọ́ ṣòkòtò yóò jọ kíjìpá ẹni bí ní báyìí náà láàjọ. Ṣẹ́gun Mákindé lórúkọ tèmi, atọ́kùn ètò obìnrin rere ìyá rere lórí ìkànnì tẹlifíṣàn ayélujára tí a mọ̀ sí YouTube channel SMY TV. Ibẹ̀ ni ẹ ti ń wò wá. Bákan náà ni ẹ lè máa gbọ́ wa kétékété lórí rédíò, lórí ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí online radio Yours FM. Ṣẹ́gun Mákindé yín rèé, ọmọ ẹlẹ́ẹ̀sìn rèé, ọmọ akékaka kọ́lọ́rọ̀ gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá kú bàbá ọlọ́run ó ṣe gan. Pàtàkì lóbìnrin, olórin kan sì ẹ̀sọ́ ní pàtàkì lóbìnrin ẹ máa tọ́jú wọn ayé ilé. Pàtàkì lóbìnrin ẹ máa tọ́jú wọn bẹ́ẹ̀ ò bá rí wọn ẹ ò ní lè sùn. Pàtàkì lóbìnrin ẹ máa tọ́jú wọn. Ikọ̀ ètò yìí wá tóní náà kọ́ wá wípé pàtàkì lóbìnrin ẹ máa tọ́jú wọn ayé ilé. Pàtàkì lóbìnrin ẹ máa tọ́jú wọn bá ò bá rí wọn ìlú ò ní lè tò. Pàtàkì lóbìnrin ẹ máa tọ́jú wọn. La fi sọ wípé ọ̀rọ̀ ìyá ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ìyá ni wúrà ọmọ, ọ̀rọ̀ ìyá níye lórí púpọ̀ púpọ̀. Ẹni tó mọ iye wúrà náà ní polongo rẹ̀ fàráyé gbọ́. Ẹ jẹ́ àpò ìkí ìyá kí o gbára yóò lè mọ rírì wọn gidigidi. Ọ̀rọ̀ yóò ṣe mú bíntín. Gbogbo ẹni tí eré bá ń bẹ láyé kó tọ́jú wọn ló tọ́. Gbogbo ẹni tí ń gbọ́ mi pátá ẹ jẹ́ á tọ́jú yèyé wa kí wọ́n tó ra lákejì. Ìyá ẹni ò ṣe máa wò láì tọ́jú. Ó yẹ kí màmá ó jẹun ọmọ kó tó kúrò lókè yẹpẹ̀. Ta ni obìnrin rere ìyá rere? Àlejò wa àkọ́kọ́ lórí ètò lónìí, àwọn náà ni aya rere lọ́ọ̀dẹ ọkọ, ìyá rere fún àwọn ọmọ, obìnrin rere fún àwọn obìnrin yòókù, torí pé aṣáájú àwọn obìnrin ni wọ́n jẹ́. Arábìnrin Esther Omoboyede Adeoye, ẹ káàbọ̀ sórí ètò obìnrin rere ìyá rere, ẹ káàbọ̀ mà. Ẹ kúrò ní atọ́kùn, yóò máa ju ní ìṣe. Àmín. Ẹ kí àwọn ará ilé. Mo kí gbogbo ẹ̀yin tẹ̀ mú wá lórí ètò yìí, ọ̀dẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wa ò ní dàrú. Àmín. Lórúkọ Jésù, a máa tẹ̀síwájú láti jẹ́ ìyá rere. Àmín. Fún àwọn ọmọ wa, fáwọn ọkọ wa àti nínú ẹbí ní pàtàkì. Ẹ dáàbò báyìí, tàbá ní káwọn kà ní méjì gbà máa ní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ní fọwọ́ gbọ́mọ gbé bí èbù lórúkọ Jésù láṣẹ Ìdúmàrè. Ẹ jáwó àbí ó tọ́dún wo sásìkò ìlú wo la ti bí yín, ìbò lẹ ti bẹ̀rẹ̀ ìgbà ìwé yín? Wọ́n bí mi ní in the early 50s. Àgbàdé. Ọmọ ìlú Ọ̀làdẹ̀ la bí mi sí. Ọ̀là ni mí. Ọ̀là. Bí yín Àgbàdé o. Ẹ jẹ́ àwò ìgbà tá a bí yín, ó ní bẹ̀rẹ̀ ṣe rí. Iléèwé wo lẹ lọ tálákọ̀ọ́bẹ̀rẹ̀ ti girama? Tẹ́ ẹ bá lọ iléèwé gíga ẹja gbọ́ àwọn bí ẹ ti ṣiṣẹ́ ká tó wá sọ̀gbìn ẹ̀ dé báyìí. Nígbà tí mo gbọ́njú tí mo tó léèwé lọ, ó tilẹ̀ jẹ́ pé dáàdì mi wọn ò kàwé, ṣùgbọ́n ẹni tó lajú ni wọ́n. Eventually àwọn náà. Ẹ dákọ̀ bàbá yín, ẹ dákọ̀ agboolé yín nílùú Ọ̀la. Orúkọ bàbá mi ni Solomon Ọlájoyè Àkàndé. Ìwúmọ̀ká ni bàbá mi. Kò sí ibi tí wọ́n ti lè dárúkọ wọn lọ́la tí wọ́n sọ pé àwọn obìnrin tó jẹ́ bẹ́ẹ̀. Ọmọ ọba Òkòkọ́lá, ilé ọba Òkòkọ́lá nílé wa. Màmá mi jẹ́ ọmọ Ẹjẹ̀mú, Alice Ọláyọ̀nù Adéyọlá Àkàndé. Orúkọ mọ́mì mi ni Alice. Orúkọ mọ́mì mi ni Alice Adéyọlá Aya Àkàndé alias Ṣaka Larada. Ṣaka lára àwọn ọmọ ẹ̀dá. Ìjọmọ ni wọ́n ní ìlú Ọ̀la. Àdúpẹ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo lẹ lọ, girama wo lẹ lọ? Mo lọ sí Baptist Day School Ọ̀la. Mo bẹ̀rẹ̀ ní nǹkan bíi 1960, mo sì parí 1966. Lẹ́yìn Baptist Day School Ọ̀la, ìbò lẹ tún mórí lé.
mo kúkú being the first girl in the family, the first lady. Daddy mi contemplate ṣé léyìí ó lè kàwé ṣé kò ní lè kàwé mi tí ìjáde gan táwọn èèyàn ti ń yọjú pé ọmọ ìfáyín o ọmọ ìfáyín o ẹwà náà sì wà bẹ́ẹ̀ di sin àdúgbò ọmọ ìfáyín o bẹ́ẹ̀ tí mo ti determine lọ́kàn mi pé mo fẹ́ kàwé so nítorí ìyẹn daddy mi sort of test wọ́n wá ní kí n kọ́kọ́ lọ sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ọ̀rẹ́ wọn kan because my daddy happens to be a business man. Produce buyer ni wọ́n tó ní provision shop so ibẹ̀ làwa náà gbọ́njú sí la lajú sí so ọ̀rẹ́ wọn kan wà lóṣogbo tí wọ́n ń pè ní I.O. Fájùkẹ́ wọ́n wá ní kí n lọ sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ rẹ̀ nígbà mo parí primary 6 so nígbà mo parí ọdún kan wọ́n ṣàdí pé mi ò change decision mi bí mo ṣe lọ sí modern school ọ̀la nìyẹn mo lọ ọdún kan bẹ́ẹ̀ kí n wá tó tẹ̀síwájú lọ sí Baptist High School modern school ọ̀la mo lọ ọdún kan níbẹ̀ mo wá lọ sí Baptist High School Èjìgbò. ìgbà tẹ́ kó ní Baptist High School Èjìgbò ilé ẹ̀kọ́ gíga wò lẹ́ lọ. lẹ́yìn tí mo ṣiṣẹ́ teacher fún bí ọdún 2 àbí 3 mo lọ sí Ọ̀yọ́ State College of Education Iléṣà. tó ti di Ọ̀ṣun State College of Education báyìí táàbí sọ di yunifásitì gan báyìí. yunifásitì báyìí. táàbí fẹ́ gbọ́dọ̀ tó pàdé. ọkọ mi tí mo fẹ́ Stephen Olúwagbémiga Adeoye. tó Ògbómọ̀ṣọ́ láti pàdé. bàbá wa Stephen Olúwagbémiga Adeoye Ògbómọ̀ṣọ́ lẹ́lẹ́ ti pàdé ọmọ ìlú wo làwọn lọ́dún. ọmọ Òde Òmu ni wọ́n 1978-79 la pàdé. àdúpẹ́ tó ọlọ́ọ̀bá ọba wa fi ọ̀run dẹ bàbá wa pa Stephen Olúwagbémiga Adeoye bàbá dáadáa ṣáájú dáadáa ni wọn àwa náà gbọ́njúmọ̀ wọn díẹ̀ ní Ìjọ St. Anthony Catholic Church Alágbóníwò nípínlẹ̀ Ọ̀ṣun màmá ọlọ́run wọn ṣe gbogbo ẹ̀ lọ ní èrò ọ̀run wá sì gbéyàwó lọ́dún 1982 ẹ máa bá bọ̀. so lẹ́yìn tí mo ṣe wedding tán mo wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní Methodist High School ní bíbá yìí ibẹ̀ ni mo ti lò bíi 14 years. Methodist High School. ẹni wò bíbá so ní 1998 wọ́n transfer mi lọ sí Baptist Grammar School. So Baptist Grammar School yẹn ni mo wà. ní ọ̀nà Olúpọ̀nà. ní ọ̀nà Olúpọ̀nà bẹ́ẹ̀ yẹn Baptist Grammar School yẹn ni mo wà tí lẹ́tà àkàndé fún mi. ọdún wo nù. ní year 2000 náà ní November year 2000 principal wa tó ti rìtáyà bàbá Adélakùn wọ́n wà níbẹ̀ yẹn Chief J.A. Adélakùn mọ̀ọ́lá làwọn náà wọ́n kọ àwọn ní ẹni White House tó wà ní Hospital Road yẹn àwọn ní à ń lọ pè tí wọ́n wá pín lẹ́tà fún wa àwọn èèyàn ń sọkún ẹni tí ó kàn gan ń sọkún bó wá ní báyìí ó ti dé náà nìyẹn o àfi bí ẹni pé mo gbé nǹkan kan jẹ bí ẹni pé mo gbẹ́kẹ̀lé owó kan yàrá kí sì lẹ gbẹ́kẹ̀lé. mo gbẹ́kẹ̀lé Ọlọ́run. ó sàní tí àgbà so tó jẹ tẹ́lẹ̀. náà bá fún wa lẹ́tà ọjọ́ yìí náà mo ti ń palẹ̀ lọ́kà mi mọ́ ẹni tá a jọ ń ṣe bíi tẹ̀gbọ́n tàbúrò mi sí Múyìnwín ẹ máa mọ̀ lọ́wọ́ sọ́dọ̀ àǹtí iṣẹ́ tí ń palẹ̀ lọ́kà mọ́ náà ẹ ti ẹ̀dẹ̀ ní sùúrù mo ní wò kẹ́nẹ́ kan tí àwòdì tí ó fẹ́ fò tẹ́lẹ̀tẹ́lẹ̀. àwòdì rè para ẹ̀fúùfù táǹdì kan. mo ní bọ́rọ̀ mi ṣe rí mi ẹ̀yin náà ti fẹ́ fi iṣẹ́ ìjọba lẹ́tẹ̀lẹ̀. ó ti sú mi iṣẹ́ ìjọba ló ti ìjọba fi sú ìgbà yẹn. no kò ń ṣe pé iṣẹ́ ìjọba sú mi pàṣẹ but teaching I kept in the same class from 5 náà ni màá mọ ọkọ títí so òkú kan náà lẹ́mọ̀ gbé ipò kòtò lọ́dọọdún gbọ́dọ̀ yẹ pé syllabus ò change so it's a sort of monotony ó ti sú mi ní gbogbo ìgbà yẹn pé already mo ti ń wá nǹkan pawọ́dà mo ti ń ta ọjà ẹ ti pọn mí lẹ́dùn gbẹ. mo ti ń ta ọjà pẹ́pẹ́pẹ́ kì í ṣe pé mo ti pọ́n lẹ̀ tó ti kú kò tí ì kú. ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ ẹ̀sàmù ìfọdọ́kọ̀ọ́dọ́kan náà ní tọ́fíìsì ọ̀rẹ́ yín akọ̀wé. àbí so ń gbà gbogbo èèyàn sọkún tí ẹ ń ṣe gbogbo ẹ̀ èmi ò ní ìsọkún omi ò jábọ́ lójú mi lọ́jọ́ yẹn mo kàn délé náà ni ọkọ mi dẹ́ accept yẹn ní kò sí problem but problem tí mo ní ni pé mi fẹ́ gba 3 months in lieu of notice ọkọ mi sì ní ṣé bí kò ń ṣe mí nìkan kí n mọ̀ tí ì gbà so a ní crisis díẹ̀ níbi ìyẹn but mi ò ṣàgbà kò ṣáà ní sùúrù títí àwọn tó wá dúró 3 years later ni wọ́n tó fún wọn níṣẹ́ padà àkọ́bí mi dẹ̀ṣẹ̀ wọ yunifásitì nífẹ̀ẹ́ ṣé màá wá máa bò ó náà màá dúró dọdún 3
mi ní wá nǹkan kan tí màá máa ṣe mi ṣe later on ṣá nínú crisis yẹn làwà tọkọ mi fi lọ sí US so ìgbà tó lọ tán mo kàn gba 3 months in lieu of notice ni ọba lọ fi ń rajà ra pàǹtì ra nǹkan àwọn àgbẹ̀ káàkiri schools àwọn èèyàn dẹ̀ ń bá mi rà wọ́n sì ń fún mi lówó mi so ó fi mí lọ́kàn balẹ̀ mi ò mọkàn process paper mi ni mo sì ń gba àmà life mi lọ bẹ̀tà mi yẹn rò pé pé kí ló dé pé ṣé mo lówó kan mi kan mi ò lówó kankan mi kankan ìfà mi ìjẹ́ kí dáàdì mi gbọ́ mi ìjẹ́ kára lé ní kankan ṣẹ́ẹ̀rì tó kì mí láyà rí ó dé stage kan àmì yàn sáà máa ń kí n bí ìgbà tó yí ọ̀fọ̀ sẹ́yìn nígbà yẹn it was pathetic it was worse àròkọ tó wà níyàwó tó kú kò síbi tí ò dé ìpínlẹ̀ Ọ̀ṣun gbà náà tó kàn tí ọkọ kú tíyàwó náà tó kú lórí pé wọ́n dáhùn dúró láìrò ti tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tí ó wá dé stage kan bí má dáná oúnjẹ mi níjẹ tí a máa ń sọ wípé ẹ̀mí èèyàn ga yẹn ni ìmọ̀ bí wọ́n ṣe máa ń sọ pé ó ti dé tí heart mi heavy èmi gan mọ̀ pé heart mi heavy heart mi heavy pé which way to go ó kàn dọ̀sánjọ́ kan mo dáná oúnjẹ ọ̀sán tán ọkọ mi jókòó bẹ́ẹ̀ àwọn jẹun mo kàn jáde lọ ó ní bóyá mo lò lọ mo ní mo lọ sí church àsìkò church ò tí ì tó kí ló ń wá lọ sí mo ní ọ̀rọ̀ pẹ̀lú Ọlọ́run. kí ló kọ church yín à. St. Anthony Catholic Church ìwó ìnáà ni mo bá lọ I got to the church few minutes to 1 èmi nìkan dẹ̀ wà bẹ́ẹ̀ I took the letter along mo sì yàn síwájú Blessed Sacrament Olúwa mo gbàgbọ́ pé o wà ní báyìí mo sì gbàgbọ́ pé o wà níwájú ara Olúwa mo sì gbàgbọ́ pé o ń rí mi mo sì mọ̀ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ó hàn sí ẹ̀yin Ọlọ́run Olúwa you cannot leave me like this hold my hand and lead me teach me what to do lead me so I started crying mo dẹ̀ wà bẹ́ẹ̀ for 3 hours títí aago 3 fi lù mi ò dẹ̀rẹ̀ nìkan kan kó kọjá àfi èmi nìkan fọlọ́run lọ́jọ́ àgọ́ àgọ́ mo ti ní ẹ̀ǹkántà pẹ̀lú Ọlọ́run ti pẹ́ o ẹ̀ǹkántà gidi pẹ̀lú Ọlọ́run. ìtọ́ni Ọlọ́run ẹ̀dá wò tọ́ni Ọlọ́run inú rẹ̀ àjọ ajé. so nínú àdúrà tí mo gbà yẹn mo ní lead me to my greener pasture ní tí màá bá ṣe ó yá mú ọwọ́ mi wúwa jẹ́ kí n máa tẹ̀lé there is nothing I can do on my own ṣé o bó ṣe jẹ́ nìyẹn. ọ̀dà ẹ̀dá wò tọ́ni Ọlọ́run nínú rẹ̀ àjò ayé ẹ̀dá ẹ̀dá òbí tọ́ni Ọlọ́run ṣe ràn lọ́wọ́ tó ṣé àwọn obìnrin ìsìn àwọn ìyá àsìn ṣé wọ́n ń tẹ̀lé ìtọ́ni Ọlọ́run torí tí ìyá tí ò bá tẹ̀lé ìtọ́ni Ọlọ́run irú ìtọ́ni wo ló fún ọmọ ẹ̀yin àgbààgbà sílẹ̀ máa ń pòwe pé. nínú ìrìn àjò ìgbàgbọ́ náà the same thing nínú ìrìn àjò nínú ìgbéyàwó tọkọ bá sọ pé lọ báyìí tí wọn ní dandan báyìí ló ń lọ báwo ló ṣe fẹ́ jọra wọn tẹ ẹjọ jókòó kẹjọ tó dà ẹjẹ àgbàdua let's pray ká gbọ́ nǹkan tó Ọlọ́run sọ báwo la ṣe fẹ́ rìn yìí Ọlọ́run sọ pé wọ́n sì fi lọ̀ mí ṣùgbọ́n tí mo sọ fún ọ ni pé kí n ṣiṣẹ́ kí n làágùn ó tẹ́ mi lọ́rùn ju ìyẹn lọ torí pé ẹni tó bá dàrán borí ẹni tó bá jalè lẹ́ẹ̀kan tó wá dàrán borí aṣọ olè náà lọ dàbora ẹgbẹ̀rún ọdún sísìn tó bá lówó tó bá kọ́lé aṣọ olè lọ dà. bẹ́ẹ̀ ni bá a sì gbàgbà ẹ̀wù tá a fẹ́rẹ̀ wọn lò ó bá a bá gbá wájú ẹ̀sìn tá a gbà lẹ́sìn. ọkọ mi dùn onídọ̀bálẹ̀ wàá gbàdúrà fún wàá gbàdúrà pé ẹ wo òkùsọ náà ń bẹ o tọ́lọ́run bá ti kádàrà pé èèyàn ńlá ìlú òòlù ẹ mọ̀ jalè ẹ mọ̀ lọ́ọ́lù ológun ẹ mọ̀ kẹgbẹ́kẹgbẹ́ o àwọn tí wọ́n ẹni máa ń kọ́ ṣe ẹgbẹ́ ọmọ yìí ológo ẹ báwọn náà ní ẹ ń lọ gbọ́múlé láńtà wọ́n fi ra fóònù fáwọn ọmọ bọ́yá wọ́n náà lọ kọ́ ọmọ mi ò ní parí secondary school tó fi di yahoo à ń pa magbe. àwọn míì wọ́n tún mú ọmọ wọn rìn wọ́n á mú jáde lórí ìkéde kí la mú wá kí la fẹ́ mú lọ. kó tó di pátá pèsè lórí ètò yìí yóò lè jọ kàtínú ẹni bàjẹ́ jù yóò lè jọ kàtínú ẹni dùn jù
ṣùgbọ́n kẹ́ tó sọ ọjọ́ kan tí inú yín bàjẹ́ jù àti ọjọ́ kan tí inú yín tó jù ẹ sọ̀rọ̀ sókè nípa ọkọ yín olóògbé Stephen Gbémiga Adeoye. Gbémiga Adeoye. Tí n bá ní máa sọ màá sọ ẹni tó ní he has a golden heart. He has a golden heart, very loving, very caring. Ẹni tó torí pé kò fẹ́ fẹ́yàwó kò fẹ́ dá májẹ̀mú ìgbéyàwó ó lọ sí US ó sì padà ńgbà tó yá pé kó tó níwèé ìgbélu o gbọ́dọ̀ rí màá rí láyé kí ni màá sọ fọ́lọ́run. Mo ti dúró wájú rẹ̀ mo ti ṣe ìlérí májẹ̀mú kan mo ti ṣe ìlérí májẹ̀mú ìgbéyàwó kan kí wàá máa wá sọ pé ó dé àwọn ọmọ mi wà nílé tí ọdún mẹ́ta tó lò yẹn ó fi ṣiṣẹ́ pé I rather go back ó bá yẹ pé gàdí àwọn àmì àgbọ̀n mi ọkọ mi ṣe padà ní kẹ́lẹ́ mọ ẹni tó nífẹ̀ẹ́ ni ó sì is a complete family man. Àwọn family ẹ̀gán mọ̀ kó nífẹ̀ẹ́ àwọn gbogbo ọ̀rọ̀ family gbogbo ọ̀rọ̀ ẹbí àwọn siblings ẹ̀ yóò wà mọ́ rí ni tí ó bá lówó yóò yá ju gbogbo ẹ̀rẹ̀ lọ ẹni tó nífẹ̀ẹ́ Ọlọ́run ni. Bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ tó yàtọ̀ sí pé mọ́mísà lọ gbàdúrà ní St. Anthony Catholic Church Aláàbò Ìwó sọ àwọn ipò tẹ́ ti dìmú rí gẹ́gẹ́ bí obìnrin rere kébì Ìyá Rere. Kí n tó dipò nínú ìjọ St. Anthony ọkọ mi náà jẹ́ kan bẹ̀ àti Father Macarius torí pé ìgbà tí mo kọ́kọ́ dé I was born and bred a Baptist ọmọ Baptist ni mí so gbogbo stages Baptist gbogbo ẹ̀ ni mo làjà bẹ̀rẹ̀ lórí Sunbeam GA girls auxiliary senior junior leader gbogbo ẹ̀ ni mo complete bẹ̀ẹ̀ nígbà tí mo fẹ́ tí mo kọ́ dé Catholic kò jọra wọn tí a bá náà rí èmi ò jókòó ìbò la wá já sí. So kò yé mi nígbà dé stage kan mo ṣáà manage ìgbà tó dé stage kan mo bẹ̀rẹ̀ sí ní kọ́ ọmọ mi lọ sí retreat fún prayer torí prayer yẹn ti tutù jù fún mi kò dàbí tí mo bá gbà Catholic tí mi ò mọ̀ pé bàbá ńlá àdúrà ń gbà bẹ́ẹ̀ so later ọkọ mi kò bá mi jà o ṣe káwọn ọmọ mi kò bá mi jà bẹ́ẹ̀ dípò kó bá mi jà ó lè gbé rosary kó máa ka rosary tá a bá lọ ṣe vigil ní Èkó yóò mọ̀ gbàdúrà àti ẹ̀ka tó dé ni yóò sì kí wa káàbọ̀ yóò wẹ̀ kọ́ mi wá kò sí wàhálà bẹ́ẹ̀ ó ń kọ́ mi díẹ̀díẹ̀ pé nǹkan báyìí mo ṣe rí ní nǹkan báyìí mo ṣe rí bẹ́ẹ̀ n tó wá parí gbogbo ẹ̀ nígbà tí Father Macarius dé St. Anthony tó bẹ̀rẹ̀ doctrinal mass tí wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa mú doctrine church ní kọ̀ọ̀kan every Sunday once in a month tí wọ́n wá ń ṣàlàyé díẹ̀díẹ̀ èmi náà ṣe rí pé. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ní Sunday ọjọ́ 23 oṣù kẹrin ọdún 2023 nínú mísà ẹ máa bọ̀rọ̀ yìí. Ta ló ṣe kí Father Paul Afọlábí kọ́ àwọn ọmọ ìjọ ní catechism. Bẹ́ẹ̀ ẹ máa bọ̀rọ̀ yìí. So bí wọ́n ṣàṣe ń kọ́ wa nìyẹn títí in fact Father Macarius and my husband made me a Catholic and God Father Macarius and my husband. Ìyá tàbá ń sọ̀rọ̀ nípa Catholic Women Organization of Nigeria ẹgbẹ́ àwọn obìnrin rere ìjọ kátólíìkì ipa wo lẹ ń bẹ̀. Mo jẹ́ kan lára wọn tipẹ́ tí bí a ṣe má rí wọ́n ti gbà pé tó o bá ti má rí báyìí automatically o ti dọ̀mọ̀ ẹgbẹ́ nìyẹn so aṣá bẹ̀rẹ̀ sí ní ṣe there was a time tó yẹ pé ó dàbí ẹni pé 2017 mo tó kúrò as the president. I spent almost 8 years as the president. Mo jára mi gbà ní wọn fẹ́ kí n kúrò. Àdùkẹ́ ìgbà tó wà nígbà kí ni ìmọ̀ràn yín fún àwọn obìnrin kí ni ìmọ̀ràn yín fún àwọn ìyá. Yàtọ̀ sí yẹn o mo tún wà church warding. Yàtọ̀ sí yẹn o for the almost 30 years ní ìsìn ni mo ti wà ní Sunday school. Tẹ́ ń pa àwọn ọmọ. Wọ́n béèrè pé ta ló fẹ́ ni. Mo ṣe ìnáwó lọ́jọ́ yẹn pé mo fẹ́. Tó Ọlọ́run túbọ̀ máa kún ẹ bá kí àwọn ọmọ tó rà mọ́ pẹ́ sábẹ́ àná.
mo kí àwọn ọmọ mi níbikíbi tí ẹ má lè dàpọ̀ wọn ẹ dàpọ̀ wọn torí àwọn náà wò wá káàkiri orílẹ̀-èdè àgbáyé báyìí. mo kí Dr. Olúwatómìdé Anthony Adeoye lórúkọ Jésù, ibi gíga láàyè rẹ wà, ibẹ̀ náà ló sì máa lọ. ò ní jábọ́, orí lọ jẹ́, ò ní dìrù. ohun rere gbogbo táráyé ń ṣe ìwọ náà bá wọn ṣe. Olúwa tó fún mi aya Mọ́ládé, kíwọ náà ó ṣe rere o. gbogbo ibi tẹ́ ẹ fojú sí fún àánú ẹ ra àánú gbà. ibi tẹ́ ẹ ti ẹ fọkàn sí fún àánú ẹ ra àánú gbà. èmi ti ń jẹun ọmọ ẹ̀yin náà ó jẹun àwọn ọmọ yín o lórúkọ Jésù. ẹ jọ ọmọ pẹpẹ lórúkọ Jésù. Adétọ́lá aya Adéwálé, wherever you are, ò ń gbọ́ mi báyìí lórúkọ Jésù. ò ní rásájò. Àmín Jésù Kristi. ò ní gbé sí àjò. àtowó àtọmọ àtọlá àtọrọ̀, ire gbogbo yóò tẹ̀lé ọ wálé. Olórin kan ní ẹ ó la àgbáyé já, a ó sì sìn ín bí ọba, ẹ ó débi tí ràyìn òde rí níre, ẹ ó la àgbá. mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ mi àtàwọn ọmọ àbúrò mi, àwọn ọmọ ẹ̀gbọ́n mi, gbogbo àwọn tó ní nǹkan kan ṣe pẹ̀lú mi, gbogbo yín ẹ la àgbáyé já. Àmín. mo gbàdúrà fáwọn ọmọ atọ́kùn ètò náà, wọn ò la àgbáyé já. àti gbogbo àwọn tí ń wò wá. àti gbogbo àwọn tí ń wò wá, àwọn ọmọ wọn ò la àgbáyé já. kì í ṣe fún níbi o, ní rere ni o. wàá ó sì wọ́n bí ọba, ibi tí gbogbo ọ̀nà wọn ò dé rí ní rere, wọn ò dé bẹ́ẹ̀ wọn ò jù bẹ́ẹ̀ lọ lórúkọ Jésù Olúwa wa. ẹ ṣó màmá wa Esther Omoboyede Adeoye, ẹ ṣeun, ọmọbabìnrin ni wọ́n nílùú Ọ̀la. lágbára Ọlọ́run ẹ ní jẹ̀bàjẹ́, ẹ ní jẹ̀kóró, Ọlọ́run ó túbọ̀ máa fún yín okun àti agbára. tó àǹfààní wà fún ẹ̀yin ìyá rere, ẹ̀yin obìnrin rere, ẹ̀yin ọmọ rere náà, ẹ lè sọ pé ká wá gba ohun ìyá yín tó jẹ́ ìyá rere sílẹ̀. nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè sí náà ní 07038306696 07038306696. màmá ẹ fún àwọn obìnrin nímọ̀ràn, ẹ fún àwọn ọ̀dọ́ nímọ̀ràn. gbogbo àwọn obìnrin ẹlẹgbẹ́ mi, àwọn tí ò tó mi, àníṣẹ́ ṣe o gẹ́gẹ́ bí obìnrin. tí àwùjọ bá dáa, ilé ló ti wá. bí àwùjọ bá sì tún bàjẹ́ náà, ilé ló ti wá. ẹ jẹ́ ká gbìyànjú ká tọ́ àwọn ọmọ wa lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ. ẹ má jẹ́ á fi ọrọ̀ ayé yìí, wọ́n lówó, wọ́n ra ilé, wọ́n ra gbá, ká fi pa ojúṣe wa gẹ́gẹ́ bí obìnrin, gẹ́gẹ́ bí ìyá rere, ká fi parẹ́. táwọn ọmọ bá lọ sùkúù, èyí raṣọ o, èyí sì wú pé dandan mo fẹ́ kọ́lé. láyé ìgbà táwa ṣiṣẹ́ tíṣà, àwọn ọmọ wa la ránjú mọ́ o. ìgbà tí gbogbo wọn parí la ṣẹ̀ṣẹ̀ ń ronú ilé. so ọrọ̀ ayé yìí kékeré ni, ẹ lè ní, ṣùgbọ́n mo lè fún yín láyọ̀ bí àwọn ọmọ yín ṣe máa fún yín láyọ̀. ńgbọ́ ọba dọjọ́ wájú tẹ́ ẹ bá wọ̀n pé ilé ìwà ń bí, ilé ìwà ń bí, ilé ìwà ń bí, inú yín á máa dùn. ẹ mọ̀ pé àṣeyọrí yín ni. ṣùgbọ́n tẹ́ ẹ bá tọ́jú wọn, ewu wà ń bẹ o. gẹ́gẹ́ bí ìyàwó lọ́ọ̀dẹ ọkọ, ẹ̀jẹ̀ agbọ́ta àwọn ọkọ wa. ẹ má jẹ́ àwa kárí dé ìwé o. tọ́ba yẹ kó mo fẹ́ wà kárí dé ìwé ni, you are beautiful, you are fine, you are kinní, you are kinní. èyàn tí ìdí bá bàjẹ́ tán tó ní ìdí ní dáa. wọ́n sì ní pàtẹ́pàtẹ́ ní òkú tọ́jà bá ti tú tán. so ẹ tọ́jú ara yín o. I'm close to 70 bí mo ṣe wà yìí. ẹ ti dàbí ọmọ ọgbọ̀n ọdún. adúpẹ́ lọ́wọ́ náà. tó àjọṣetò lónìí náà ni Akíntayọ̀ Àlàbí àjọṣe lónìí ni Ṣẹ́gun Mákindé lórúkọ mi, ọmọ ẹlẹ́ẹ̀sìn ní fún òòlù náà rèé, ọmọ aké kàkàkà kólóró. bàbá gbọ́ kí ni àwọn akú bàbá ọlọ́run ṣe ìpàdé tó lọ́jọ́ mi ọjọ́ ìta màmá àlejò pàtàkì mi wá lórí ètò Obìnrin Rere, Ìyá Rere. ire o.